àwọn mùsùlùmí ẹ̀dúró dáadáa wọ́n jẹ́ wọ́n fayé gbà ní kíámọ̀ lọ́wọ́ ẹ̀ ọba tó ní wá olómi ẹ̀sẹ̀ náà sí ìsìláàmù sí lẹ̀sìn bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ̀ yóò mọ̀ gúrò ní Yorùbá ẹ̀wà ní ẹ̀fọwọ́ bojú ìsìláàmù nílẹ̀ Yorùbá níbo káwọn adarí wá dìde sí kó má dìjà ẹ̀sìn wọ́n ń pè é bọ̀ ní ó ti ṣẹlẹ̀ nílẹ̀ Haúsá Ọlọ́run mẹ́jọ abá débẹ̀ àmọ́ wọ́n ti tijú bọ̀ wọ́n ti fọwọ́ sí wa lójú Ànábì ẹ̀jẹ̀ jáwé dáadáa wọ́n bá wá bú wọ́n bá wá ṣe gbogbo ẹ̀ àwọn tó bá ti di pé àfáà ń kírun nínú mọ́ṣáláṣí eégún wọ mọ́ṣáláṣí ìlú àfáà ẹ̀ ń pèpè fógun ìsìláàmù ní àmọ́ bá yín ṣe àjọ ń jẹ àjọ mọ̀ ara ìjọ lọ́wọ́ ara wa kò lè tó bá wọn àmọ́ ẹ bá bá débi pé àgùdọ̀ rìn mọ́ àgùdọ̀ kírun jímọ̀ mọ́ à ń lọ yídìí ẹ̀ ń bú wa pé àtúrò bí Nàìjíríà ti bàjẹ́ tó iṣẹ́ ìrun ló tún kàn kẹ́yìn mọ́ kí ní ká ṣe àkíkú nìrun fún ilé ìjọmọ́ lákùn dínú kún ẹ ṣe tí yín ẹjá wa ó ṣe ti wa lálàáfíà ẹjá làáfíà ó jọba ilẹ̀ Yorùbá ẹ̀yin tẹ́ ìjọmọ́ mùsùlùmí tẹ́ ìkírun tẹ́ lọlé kéwú tẹ́ ń gbọ́n tí ń ṣẹlẹ̀ ní social media ní TikTok tẹ́yìn náà ń wò pé there is sense in nonsense kò sí sense inú nonsense wọn o a lè ṣe ọba tá ń rí àrífẹ́ wọ̀ á sì mọ́ sí ọba tá ń rí ọwá gbé kìíní kan síwájú ẹwà ẹ̀bọ̀ omi ni ọya obìnrin lọ́ya ọmọ ilẹ̀ tápà ni sí eríire ló pa ọya ní tẹ́rùkú ọya ẹ̀yìn bẹ́lọ̀wọ̀ ẹ̀ sí n tó ju ọya rí tó fi bínú domi ọbẹ̀ ọwọ́ náà wíṣẹ̀ fún rẹ̀ in tó ju ògùn rí tó ìsákò lè fẹ̀ tí ìdírin sékìtì sójú sí ẹwíṣẹ̀ ó sì yàn yín èmi ò wá nílé èèyàn sí mọ́ yóò wà dùn ògùn bò jàmá mùsùlùmí ẹgbóore àwọn mùsùlùmí ẹgbó dáadáa wọ́n jẹ́ wọ́n fayé gbà ní kíámọ̀ lọ́wọ́ ẹ̀ ọba tó ní wá olómi ẹ̀sẹ̀ náà sí ìsìláàmù sí lẹ̀sìn bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ̀ yóò mọ̀ gúrò ní Yorùbá ẹ̀wà ní ẹ̀fọwọ́ bojú ìsìláàmù nílẹ̀ Yorùbá níbo káwọn adarí wá dìde sí kó má dìjà ẹ̀sìn wọ́n ń pè é bọ̀ ní ó ti ṣẹlẹ̀ nílẹ̀ Haúsá Ọlọ́run mẹ́jọ abá débẹ̀ àmọ́ wọ́n ti ń tijú bọ̀ wọ́n ti ń fọwọ́ sí wa lójú Ànábì ẹ̀jẹ̀ jáwé dáadáa wọ́n bá wá bú wọ́n bá wá ṣe gbogbo ẹ̀ àwọn mọ́ra ni àwọn òyìn ọba tó ní Ànábì ti gbèjà ẹ̀ wọ́n lọ fáwọn alákàtí kìràkà kò sí ń tẹ́lẹ́ṣẹ́ sí ó kọ̀ rẹ̀ ń gbò lójoojúmọ́